الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. ومن حديث ليس الإمام الترمذي رحمه الله في كتاب الأسامي قال النبي صلى الله عليه وسلم: ولنفس المؤمن مرهونة بدينه حتى يقضى عنه. ẹ̀mí mọ̀mìnì ọjọ́ nǹkan tó ṣe pé á fi dógò sára gbèsè rẹ̀ kò ní ní ìtúsílẹ̀ títí tí wọ́n fi bá san gbèsè yìí. èyí jẹ́ tẹni tó bá kú pẹ̀lú gbèsè lọ́rùn, gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tó fi kú ikú rẹ̀ kò ní parí, gbèsè yẹn ò sì ní jẹ́ kó rí ìtúsílẹ̀ nínú sàárè rẹ̀ àyàfi tá a bá rẹ́ni bá san. kété pé kí wọ́n bá san nínú owó tí wọ́n bá san nínú owó rẹ̀ tó fi sáyé, torí pé owó tó fi sáyé nínú àwọn òfin tó dé pé ní ká ṣe nínú rẹ̀ tó jẹ́ pínpín fáwọn ẹni tó jogún rẹ̀. ìgbésẹ̀ ẹlẹ́kẹta òun náà ní ká san gbogbo gbèsè tó bá fi sílẹ̀ sáyé. táwọn ẹni tó wàá jogún wọn máa ti hàn lórí nǹkan tó fi sílẹ̀ tó wọn mú ní tó wọn bá rẹ̀ láì jẹ́ kí wọ́n san gbèsè eléyìí ń bẹ lọ́rùn wọn tó kówó lẹ̀ wọn àtó bẹ́ẹ̀. eléyìí jẹ́ ti ẹni tí máa yára sí ká jẹ gbèsè. jẹ́ pé gbogbo ibi tó ti lè jẹ gbèsè láyé kò síbi tí ò ti jẹ gbèsè. àwọn ọ̀nà míì tuntun tó tún hàn sí kò ní lè gbàjẹ gbèsè nítorí tọ́bẹ̀ ẹ lọ láti lọ jẹ gbèsè. gbìyànjú láti san gbèsè rẹ lónìí kó tó dọ̀la, nítorí pé wọ́n mọ̀ ìgbà oní títún dìbò. ọ̀yáwó láti fi ṣòwò, ọ̀yáwó láti fi tọ́mọ, ọ̀yáwó láti fi kọ́lé, ọ̀yáwó láti fi bẹ́rù sọ́rùn, ọ̀yáwó láti fi ṣàánú ẹlòmíì. gbogbo yìí owó lè jẹ sàgbèsè, nítorí pé owó olówó mo yá ọ yàtọ̀ sí mo bùn ọ. mo yá ọ mo ti wá yọ̀ǹda rẹ̀ fún ọ yàtọ̀ sí mo yá ọ kí n gba owó mi bọ́ọ̀ bá san láyé ọ̀sán lọ́lùkìyà. èèyàn gbọ́dọ̀ fi ìrònú tó dáa sí ọ̀rọ̀ rẹ̀. mọ́tàrà rẹ̀ dànù kọ́márùkọ́ gbọ́n ó sì jẹ́ pé nìkan gbọ́ tó ọ. ìgbà tí olówó retí kọ́ sanwó òun ó retí títí ọ̀sán wọ́n rán yẹn sí ọ ọ̀dáhùn. olówó fi wá sọ pé òun pọ̀ sí kóòtù Allah. ó wá lóyún lọ́dọ̀ àpọ̀ kóòtù Allah yẹn gan ló retí kọ́kọ́ sí. torí ẹ o ẹ̀yin èèyàn jẹ́rìí sí o ó ti lọ́n fa mi sí kóòtù Allah. kò gbọ́dọ̀ tó sìn mí lówó ìmọ̀láyé. ó lọ bá ti kọ́kọ́ kú àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ sìn mí o tóró ti ní àlùkìyámà ló wọ́n gbà. ọ̀dà púpọ̀ ọ̀gbádùn ẹnìkan ọ̀gbọ́ tó ọ. níjó di ọlọ́nà tó níjó ọlọ́nà lọ kò níjó orí sáré ìdè. àlùkìyámà ló burú iná ló tún wá mú mi tó ń gbé mi tó ń sọ pé àlùkìyámà lẹ́ pàdé. ó sì ń jẹ́ tiẹ̀ ìgbà tó lọ yáwó ẹnìkan kan ọgbọ́ o ẹnìkan kan ọmọ kọ́dà ìyàwó ẹni tó yọ lówó kọ́ mọ̀ pé ọkọ ò yọ lówó. kí ló dé tó dáríwó nígbà tó ní kó sanwó padà wọ́n fẹ́ jáde ní. láti ṣe kó lè yan wọ́n yọ lówó wọn ò mú ọ. kí ló ń ṣe o tún wá sọ pé nígbà tó bá tún sin ọ lówó yẹn yọkàn dénú yọ ó lè. torí ẹ̀ ká bẹ̀rù Allah. owó olówó náà ni ọmọ ẹgbẹ́ láéláé. sanwó olówó kó lè nísìnyí ẹni tó bá jẹ gbèsè
tí ọba san gbèsè wọn láyé ń bí gan kò lè ní ìsinmi yóò máa sọ bí tó lè rìn sí ni àti bí tó ń wọlé rìn sí. a lọ máa gba àwọn ọjà lórí àti àwọn ẹni tí ń tajà kápò pín sí gbogbo ètò ti gbà sanwó wọn ọgbà àwọn búrẹ́dì òsì jẹ́ títí òsì gbàgbé wọ́n ní ọ̀sánwó dọ́là ẹlòmíì ọgbà àwọn títí lórí owó iléèwé ọmọ kọ̀ọ̀tán nígbà wọn ní ọ̀sánwó lọ́yọ̀ ọmọ báwo ló ṣe ń dọ́gbé dàsí yá àwọn òkúkú sọ fáwọn ọmọ kọ́bọ̀ ẹni ẹlẹ́ni tọrọ ẹni ẹlẹ́ni títí ẹni ẹlẹ́ni wàláhì wàá ṣe ń dọ́gbé dàsí yá kábẹ́rù ọlọ́ àyìnmáyé gbèsè níbẹ̀ lọ́rọ̀ ẹlòmíì ó ti fìgbà kan kọ́ lẹ̀ kó tí ẹ lè kọ́ mọ́ ìwọ lè má kọ́ ẹlẹ́kọ̀ sí aláìkọ́ torí ẹ̀ lẹ́nu kan bá nàbì sallallahu alaihi wasallam ó ní tí mo bá jagun tí wọ́n á pa mí sójú ogun tí ọlọ́wọ́ sàforí ní gbogbo ẹ̀ṣẹ̀ mi fún mi anábìrin bẹ́ẹ̀ ọkùnrin wa kẹ́yìn dá wọn lọ anábìrin kọ́ padà wá ìbéèrè tó ṣe tuntun ṣe ó ti tún béèrè ṣe anábìrin bẹ́ẹ̀ ilẹ̀ tẹ̀lé gbèsè nìkan ló lò ní yàtọ̀ wọ́n pààyàn sójú ogun torí ti Allah ó ti torí pípa tí wọ́n pààyàn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò forí àyàfi gbèsè nìkan kí ló dé ṣàyọkúrò rẹ̀ lẹ́ẹ̀kan anábìrin màlẹ́kà dìgbò ọ̀sẹ̀sẹ̀ sọ fún mi wípé àfi gbèsè ẹ̀lẹ́mà Muslim ló gbà wá gbèsè kìí ṣe téèyàn máa jẹ téèyàn máa dùnú èyàn fi tọ́mọ èyàn fi tọ́jú ìyàwó èyàn fi dáṣọ sọ́rùn èyàn fi kọ́lé kọ́kẹ́yìn wá balẹ̀ owó olówó ọmọ jẹ láéláé ló ti wá náà àdéhùn kan wọn àti sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá gbowó olówó lórúkọ fún ìyá pẹ̀lú ẹni kó wọ́n san Allahu yóò bá san àmẹ́ńbà gbowó olówó lórúkọ fún ìyá pẹ̀lú ẹni kó wọ́n ní sápadà Allahu pa olùwàdàkùn náà pa wá torí ẹ jẹ́ ká ṣọ́ra fún gbèsè ká máa rí gbèsè ká má máa rọ́ọ̀lù gbogbo tó wà lórí wa ká lẹ́nu ipa fẹ́ san ká sì máa sánà pa san olùwàkọ́bà san wọn gbèsè wa olùwà ẹlẹ́dàá mẹ́jọ kú pẹ̀lú gbèsè lọ́rùn ṣàánú wa láyé ṣàánú wa lọ́sẹ̀yà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.